yá mo kí ẹ̀yin bàbá mi mo kí ẹ̀yin màmá mi mo kí gbogbo ojú tó ń wò mí mo kí gbogbo etí tó ń gbọ́ mi ojú tó ń wò mí ò ní fọ́ lágbára Èdùmàrè bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ní etí tó ń gbọ́ mi kò ní di lágbára Èdùmàrè. ọ̀rọ̀ kan ló ń lọ nígboro mo wá wò pé ara wọn ni mi ò gbọ́dọ̀ gbọ́ irú ọ̀rọ̀ yìí kí n má sọ̀rọ̀ kan nípa ẹ̀. ẹ jẹ́ kí n wá fi díẹ̀ nínú ìrírí tèmi àbí opinion tèmi hàn. ẹ̀yin náà lè fi èrò ọkàn tí yín náà hàn ní abẹ́ comment section because àwọn àgbà máa ń bọ̀ wọ́n ní ibi tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlú gangan. kí ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀? ọ̀rọ̀ ògbóǹtarìgì òṣèré orí ìtàgé tí a mọ̀ sí Délé Odùlé wọ́n gírántì interview kan níbi tí pìrìsẹ́ńtà yẹn tó ti ń bi wọ́n léèrè àwọn ìbéèrè lọ́lọ́kan òjọ̀kan lóríṣiríṣi. ìbéèrè pọ̀ ọ̀rọ̀ pọ̀ àmọ́ nǹkan kan tí àwọn èèyàn wá mú sẹ́nu lórí ọ̀rọ̀ tí ọ̀gá wa yìí sọ Délé Odùlé ọ̀rọ̀ yẹn dẹ̀ wá yà mí lẹ́nu pé àwọn èèyàn lè gba ọ̀rọ̀ yẹn bí ẹni tó gba igbá ọtí. oníkálukú kọ̀ dẹ̀ ń bu ẹnu àtẹ́ wọ́n dẹ̀ ń bulu Délé Odùlé lórí ọ̀rọ̀ tí ó sọ yẹn. àgbàlagbà nìyín bàbá nìyín tó yẹ kó sọ bẹ́ẹ̀ kó wà polite kí tó bá ṣeré ẹ̀fọ́ mọ́ ẹ̀ ń kọ́ ṣínú tiẹ̀ náà lè dùn sí ẹ jẹ́ kí wá jẹ́ kí kọ̀ọ̀kan yé yín lénìí. ṣe rí ọ̀rọ̀ tí ọ̀gá wa Délé Odùlé tí wọ́n sọ to me wọn ò sì sọ wọn ò dẹ̀ sọ nǹkan tó bad. tẹ́ ẹ bá jókòó dáadáa tẹ́ ẹ bá listen sí tẹ́ ẹ bá gbọ́ bí pìrìsẹ́ńtà yẹn bó ṣe ń bi wọ́n léèrè question yẹn kò ń ṣe pé Délé Odùlé sọ wípé kó o tó fọmọ ní róòlù kó o fìbá sùn lọ ó dáa ẹ má ṣì bàbá yìí gbọ́. kò ń ṣe pé Délé Odùlé dìde emphasize láti sọ wípé kó o tó fún ọmọbìnrin ní róòlù ní location o gbọ́dọ̀ fi ìbásùn lọ kò sọ bẹ́ẹ̀ o. ìbéèrè tí pìrìsẹ́ńtà yẹn béèrè ọ̀rọ̀ ló dẹ̀ bá mo kó mo rò wá wọ́n sọ̀rọ̀ débẹ̀ ni. so Délé Odùlé dẹ̀ mọ̀ pé ó ń ṣẹlẹ̀ lóòótọ́. ẹgbọ́n bóyá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ẹgbọ́n nǹkan tó fi ẹ̀ǹdì ẹ̀. pìrìsẹ́ńtà yẹn bí léèrè wípé àwọn gbọ́ wípé àwọn máa ń rí wípé ó wọ́pọ̀ nínú ẹ̀yin promoter ẹ̀yin producer kẹ́ ẹ máa fi ẹ̀yin obìnrin lélẹ̀ kẹ́ ẹ tó fún ní rò. ẹ gbọ́ bí Délé Odùlé ṣe tó ṣe dáhùn ìbéèrè yẹn. ó ní kò sí nǹkan tó burú níbẹ̀ tí ẹni tó níṣẹ́ bá sọ pé mo dẹ̀ fẹ́ fẹ̀yìn lélẹ̀ o. yà pé ìbéèrè báwo ni mo yí fẹ́ pè ó sọ ni ó dẹ̀ wá kù sọ́wọ́ obìnrin pé sà ẹ má bínú o mi ò ní lè ṣe bẹ́ẹ̀ o mo lọ́kọ ńlé mo lẹ́ni tí mò ń fẹ́ àti wípé ó wà against ẹ̀sìn mi. obìnrin lè sọ bẹ́ẹ̀. ó ní tó bá wá di wípé obìnrin yẹn kọ̀ ọkùnrin yẹn wá fipá mú un ó níbẹ̀ yẹn ni ẹ̀ṣẹ̀ wà ibẹ̀ yẹn ni ìjìyà wà ibẹ̀ yẹn ni gbogbo can society àpájọpọ̀ àwọn òṣèré orí ìtàgé wọn wá fìyà jẹ́wọ́ ọkùnrin bẹ́ẹ̀. ó ní but tó bá fi lọ ẹ̀ tó o bá gbà ó lóun ò rí nǹkan tó burú ńbẹ̀ torí pé kí ni ìwọ̀fún ni ìtẹ́lọ́rùn nǹkan téèyàn bá fagídí mú òun ni kò dáa. ọ̀rọ̀ tí bàbá yìí sọ leléyìí adúrú gbogbo ọ̀rọ̀ tí bàbá yìí sọ mi ò pa àwọn èèyàn kọ́gbọ́n bẹ̀. ó dàbẹ̀ ní pé ẹyọ kan yẹn tó sọ yẹn ẹ̀dẹ̀ wá wo àwọn ọkùnrin ló wá gún ìgéǹsì máa yìí jù nínú gbogbo àwọn tó sọ̀rọ̀ yìí tí mo gbọ́ ọkùnrin ló pọ̀ jù. àǹtẹ̀bádẹ̀ wò dáadáa àwọn ọkùnrin ṣe bẹ́ẹ̀ àwọn tó sọ̀rọ̀ yìí ọ̀pọ̀ wọn dẹ̀ ń ṣe bẹ́ẹ̀. wá ìta ṣe máa rò òtítọ́ ọ̀rọ̀ lẹ́ngbà mi tá kì í sọ. wá ìta máa fojú ọ̀nà sílẹ̀ tá a máa yàwọ̀ nugbó. okay for example ó ń lọ along the road ó pàdé ọmọbìnrin ó bá sọ̀rọ̀
ìmí á sọ fún ẹ wípé kò sọ́nà ńbẹ̀ ṣó fagídí mu ni ìmí á dẹ̀ sọ fún ẹ wípé ṣé lóòótọ́ lẹ láìkì mi òótọ́ ni mo láìkì ẹ dẹ̀ fẹ́ fẹ́ mi mo fẹ́ fẹ́ ni ok ẹ jẹ́ ká máa béèrè àníyàn lọ at the end of the day wọn ò tún ní padà fẹ́ra wọn náà ṣéjà wà nù ẹ̀ ìmí ìkẹ̀dẹ̀ nìyí wọn á dẹ̀ tibẹ̀ fẹ́ra wọn ṣéjà wà nù ẹ̀ ìjà ò sínú ẹ̀ náà ṣe wá rí ó ṣe jẹ́ wípé indọ́sírì nìkan lẹ́yìn èèyàn lẹ wá fojú sí jù ṣe rí nǹkan tó ń tí à ń dìbẹ́tì lẹ́nu yìí ẹ jẹ́ ká kọ́gbọ́n nínú ẹ̀ kó ní kálukú dẹ̀ máa yọ títí ẹ̀ náà nínú ẹ̀ ẹ̀yin náà lè fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section èrò ọkàn tèmi òun lèmi fi hàn yín ṣe rí nǹkan tẹ̀ ń sọ yìí kékeré ló ń ṣẹlẹ̀ ní indọ́sírì o kékeré ló ń ṣẹlẹ̀ ní indọ́sírì lórí aspect wípé give and take ni o lórí ní ìsọpọ̀ wọn kì í wọ́n ń bára wọn sùn gidi ní industry yes but come to give and take pé tó o bá ti fẹ̀yìn lẹ̀ mi ò ní fún ẹ níṣẹ́ yìí kékeré ló ń ṣẹlẹ̀ ní industry ẹ lọ sí àwọn offices government department ó ń ṣẹlẹ̀ nílé ìwòsàn ó ń ṣẹlẹ̀ ní bank ó ń ṣẹlẹ̀ ní gbogbo ilé-iṣẹ́ àwọn ìjọba ilé-iṣẹ́ aládàáni ó ń ṣẹlẹ̀ dáadáa ok èmi ti rí kan tó ṣẹlẹ̀ mi ò ní dárúkọ ilé-iṣẹ́ yẹn ìyàwó ọ̀rẹ́ mi òun ló ṣẹlẹ̀ sí ẹni yẹn wà ní South Africa bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wẹ́ẹ̀dì ẹni yẹn kú ọ̀la director company yẹn ó sì bá lájọṣepọ̀ condition tó gbé nìyẹn ẹni yìí dẹ̀ need salary ẹ̀ constantly láti fi prepare wedding tó fẹ́ ṣe schoolmate ọkọ gẹ́yì òun ló jẹ́ báwo ni mo ṣe lè pè ó jẹ́ ọ̀rẹ́ sí àbúrò MD company yẹn schoolmate ọkọ lady tí à ń sọ yìí schoolmate ọkọ ẹ̀ òun ló jẹ́ ọ̀rẹ́ sí àbúrò bank manager yẹn yàn pé sí ẹni tó bá jẹ́ ọ̀rẹ́ àbúrò tèmi ẹni tó bá jẹ́ ọ̀rẹ́ automatically ó máa mọ̀ mí dáadáa torí ó ń wá sílé wa ó ń rí mi dáadáa ó máa mọ̀ mí dáadáa so ó lọ sí company wọn lọ́jọ́ yẹn bọ̀bọ́ yẹn ò mọ̀ pé lady yẹn ìyàwó ọ̀rẹ́ òun ni ọjọ́ wedding ló mọ̀ pé ìyàwó ọ̀rẹ́ ni but ó ti bá lady yẹn nínú ọ́fíìsì MD rẹ̀ tó bá lórí ẹsẹ̀ máa yẹn tọ́jọ́ ń jètè nígbà tó ṣílẹ̀kùn wọlé but ìgbà tí òkùnkùn mọ̀ kò mọ̀ until wedding day lọ́wọ́ ọ̀gbẹ́ni ṣé ìyàwó eléyìí ni ìyàwó mi ni but ọjọ́ wedding ni ó gbọ́rọ̀ yẹn sínú after wedding kò lè bó mọ́ra mọ́ ó láti force out fọ́ èmi sọ mo ní tó wájẹ́ mi ni ó ti di sọnù ẹ̀kú èmi ò ní sọ o but bọ̀bọ́ yẹn sọ òun ló da wedding yẹn rúdè nìyí látàrí wípé ó fẹ́ satisfy máa yẹn láti sìkí ọṣẹ yẹn ó ń ṣẹlẹ̀ dáadáa ní gbogbo àwọn iléeṣẹ́ káàkiri kò síbi tán tí ń kéde ìyálẹ̀ o àwọn tíṣà gan wọ́n ń bóra wọn kò síbi tán tí ń kéde ìyálẹ̀ ó ṣe wá jẹ́ pé industry òun lè wá rànjú mọ́ tẹ́ ẹ wá vat ẹnu àtẹ́tọ́ tí ẹ ń bùlù industry no ó ti pọ̀ jù kò ń ṣe pé bóyá mò ń defend anybody but mo ń defend ọ̀rọ̀ tí ọ̀gá wa Délé Odùlé tí wọ́n sọ ń tọ́ sọ yẹn wà láì wọn ọ̀já yòpa ìwọ̀ fún nìtẹ́lọ́rùn wá bá mi ṣiṣẹ́ mo dẹ̀ ní ìdí ẹ ọ̀gá ẹ má fi irú yẹn lọ mí ìyẹn ò ṣe pé tó bá ṣe yẹn ò ní ṣe mí ó má ṣe mí náà ó ké fáwọn ẹ fi ti mọ́ mi wá Jùmọ̀kẹ́ George kẹ́ ẹ fi ṣe sample ṣe bá fi irú ẹ̀ lọ wọn náà wọ́n dẹ̀ kọ́ ayé ò torí ẹ̀ parẹ́ náà tọ́lọ́mbà sọ wípé àsìkò tó àánú á dìde fún ẹ bọ̀ọ̀tì ẹ má jẹ́ kí n parọ́ fún yín ṣe rí gbogbo àwọn obìnrin tí ẹ̀ ń gbé gbogbo àwọn obìnrin tẹ́ ń gbèjà yìí náà
gbogbo ẹ̀yin tẹ́ ń gbèjà àwọn obìnrin yìí náà I can bet you tó bá jẹ́ pé a lè kó gbogbo àwọn obìnrin yẹn jọ kán wá fi like detector sí wọn láyà tó máa sọ nǹkan tó wà nínú ọkàn wọn 70% wọn gan ló wọn máa sọ fẹ́yìn tẹ́ ń gbèjà wọn pé èwo ló kàn yín bẹ́ẹ̀ èwo ló kàn yín bẹ́ẹ̀ ṣé ìdí yín náà ń dó ni ṣẹ́yìn náà ń bá sùn ni èwo ló kàn yín bẹ́ẹ̀ kí ni nǹkan tí mo fẹ́ fà níbẹ̀ yìí ni pé 80% àwọn obìnrin tó ń wọ industry wọ́n wá pẹ̀lú full determination ni wọ́n wá pẹ̀lú full determination màá fi méjì ṣe sample fún yín mi ní dárúkọ wọn ìkan ṣẹlẹ̀ sí èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ìkan tún ṣẹlẹ̀ tí Ọláìyá Igwe tó bá ń wo prógámù yìí wọ́n lè rántí ní Ìkòròdú wọ́n ń pè bẹ́ẹ̀ ní Ìtàmágà Fólì Afọlábí Aṣóǹde wọ́n ń pè ní Fólì òun ló lọ dàrẹ́ ti ṣe yẹn jọ yẹn lady mi ò ní dárúkọ ẹ̀ dúdú báyìí ni ó ní bọ́dì ó dẹ̀ gbèdì tó máa sọ pé èèyàn gbé bọ́mbà ọmọ yẹn gbé bọ́mbà Bímbọ́ sì jókòó Ọláìyá jókòó àwọn star yẹn jókòó lẹ́yìn pé Ọdúnládé ò tí ì dín gbà yẹn àwọn star tó wà ní location gbà yẹn wọ́n ti ń lọ bí 5 or 6 wọ́n jókòó sábẹ́ ṣéèdì kan lady ọ̀tọ̀ láṣọ tó wọ̀ dé o torí èmi ti dé location because èmi ni PA Fólì gbà yẹn èmi àti Fólì àti dé location ní location Kuola gbogbo àwọn tó ń dé láàárọ̀ yẹn gbogbo wọn ni a rí gbọ́n ṣe ń dé torí èmi mò ń dáadáa tí wọn hòtẹ́ẹ̀lì báyìí ni mo gbàgbé orúkọ hòtẹ́ẹ̀lì yẹn but Ìtàmágà ni hòtẹ́ẹ̀lì yẹn wà gbogbo ẹ̀yin tẹ́ bá jó ọmọ Ìkòròdú tẹ́ bá játis ẹ máa mọ bí tí mò ń sọ yẹn lady aṣọ tó decent ló wọ̀de o aṣọ tó decent òun ló wọ̀de kò dẹ̀ ń ṣe kí bóyá rò ti kàn tó bá sọ kí bóyá torí ẹ̀ ló ṣe lọ change aṣọ ó wá wọnú hòtẹ́ẹ̀lì lọ ó wá lọ bọ́ aṣọ gidi tó wọ̀ ó wá lọ bọ́ tẹ́ ẹ bá wo tight tó wọ̀ ìwọ tó nídìí tó ní bọ́dì ó wá lọ wọ tight ṣé wàá rí tight tó wọ̀ yẹn láti bí ẹsẹ̀ nísàlẹ̀ títí débi ó kù díẹ̀ kò débi ẹ̀ǹdì tán ẹ̀ tight yẹn ó transparent ojú nǹkan ọmọbìnrin ẹ̀ àti ibi ìdídí ẹ̀ ibẹ̀ yẹn ni design tight yẹn yàtọ̀ tó yẹ pé ó bò but gbogbo èyí tó kù lọlẹ̀ ó transparent tó yẹ pé a máa wo gbogbo tán ẹ̀ báyìí òun là ń wò ó wá wọ̀ ó dẹ̀ nídìí ó wá wọ armless tó yẹ pé gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ ọyàn ẹ̀ báyìí ó ń yọ síta ó wá ń yídìí níwájú Ọláìyá Igwe ó wá ń yídìí níwájú Ọláìyá Igwe ó ń lọ ó ń bọ̀ ó ń lọ ó ń bọ̀ cameraman wá sí báyìí ó wá ń wò báyìí èmi ò mọ̀ wípé nǹkan tí mo fẹ́ sọ ni cameraman náà fẹ́ sọ mo á sọ fún bàbá yẹn pé mo ní máa wo ó fẹ́ kí Ọláìyá ṣe sóhun ni o máa wo ó fẹ́ kí Ọláìyá ṣe sóhun ni o cameraman ní báwo ló ṣe mọ nǹkan tó wà lọ́kàn mi nǹkan tó wà lọ́kàn mi náà nìyẹn pé ọmọdé yìí ó mọ̀ mọ́ sẹ́dùn sí Ọláìyá ni o and God so good Ọláìyá Igwe ìgbà ẹ̀ ó call attention Ọláìyá débi wípé Ọláìyá Bímbọ́ Ṣìn àti mi ò mọ wọn star méjì kan tó tún wà ń bẹ́ẹ̀ gbá yẹn Ọláìyá láti bojú wẹ̀yìn tó wá wò báyìí Ọláìyá láti wá pè wá ń bí in fact ọ̀rọ̀ tó Ọláìyá sọ fún ní ọjọ́ yẹn ọ̀rọ̀ yẹn dùn mọ́ mi nú Ọláìyá tó má ní èèyàn sọ̀rọ̀ gbáyàn ní orí Ọláìyá sọ̀rọ̀ gbá ní orí pé kí ló ń ṣe é ṣé bí mo rí ẹ́ ńgbà tó dé ń sìn aṣọ tó wọ̀ kọ̀ọ̀kan lélẹ́yìn náà kí wọ́n ní gbogbo eléyìí tí ó wọ̀ yín sìn ṣé wọ́n ní kó wá ṣe blue film mi báyìí ni wo nǹkan tó wọ̀ wo nǹkan tó wọ̀ ó tiẹ̀ respect ara ẹ̀ ó tún ra àwọn obìnrin ẹgbẹ́ mi báyìí wo wọn ojú wo ló fẹ́ kọ́kọ́ kí wọ́n máa fi wù ẹ́ but àwọn obìnrin yóò sọ̀rọ̀ o bóyá táwọn yẹn bá sọ̀rọ̀ kó wá lọ pé àbọ̀ ń jẹ́lọ́sì òun àbí wọn fẹ́ kí òun náà tó wọn
àwọn yóò sọ̀rọ̀ but Ọláìyá sọ kò bá kún gbé ọ̀rọ̀ fún ó sọ kò bá kún gbé ọ̀rọ̀ fún Ọláìyá ni mo díjú sìn ó yá lọ change aṣọ yẹn ẹ ti rí ṣérù yẹn ṣé òun go ti kọ lẹ́tà sí pé ó yẹ ẹ pè mí kí wọ́n lọ bá mi sùn tọ́n bá wá múrù yẹn tọ́n bá sọ pé iṣẹ́ tó fẹ́ ṣe yìí o a máa fẹ̀ yẹn lélẹ̀ o ṣérù yẹn gan tiẹ̀ máa jáun pátá kò lè jáun pátá òkè ẹ jẹ́ kí n sọ èyí tó ṣẹlẹ̀ sí mi lady yẹn mi ò ní dárúkọ náà bá a ṣe dé location jọ yẹn ó kàn pè mí straight ni ẹlẹ́ẹ̀lẹ́ ń bo ní rúùmù ẹ wà mo ní ṣé òsì ó lóun fẹ́ gbé báàgì òun síbẹ̀ ni àmúrẹ̀ wò pé ó nọ́mà ń bá lè lọ́ọ́ fi hàn ó gbé báàgì ẹ̀ síbẹ̀ ó ti wọnú bat ó wẹ̀ ó ṣe everything okay a wà ní location à ń ṣiṣẹ́ lọ́wọ́ lady yẹn dẹ̀ ń gbé sí mi létí pé ẹlẹ́yẹlé ọ̀dọ̀ ẹni mo máa sùn lálẹ́ yìí o mi gbọ́dọ̀ rí ẹni obìnrin mi pẹ̀lú ẹ o ó yá ẹ̀tún wò yẹn wọ́n dẹ̀ pọ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó yẹ pé fún ara wọn ni wọ́n máa ń dìtà mí wá pé Ọdúnládé mo fẹ́ lọ jẹṣẹ́ ní location tí mo ń lọ yìí Fẹ́mi Adébáyọ̀ kò lè escape fún location yìí àgàgà àwọn long duration location yẹn bíi 2 weeks 3 weeks a month plus yẹn àwọn ọmọbìnrin wọ́n ń dán ìdànkúdàn wò fún ara wọn ni wọ́n máa ń sọ máa sọ̀tì ara wọn sínú ilé ayé ọkùnrin ìmí ti believe wípé tó o bá ti ń jẹṣẹ́ mi mo máa l'opportunity lọ́dọ̀ ẹ láti connect mi láti sọ fún lágbájá pé yá lo ọmọdé yìí nǹkan táwọn lòmíì gan ń ṣe nìyẹn wọ́n mọ̀ gbé ara wọn fún àwọn star yẹn pé kàn jẹṣẹ́ àwọn wọ́n believe wípé ṣé mọ̀ wọ́n ní tójú bá jẹ wọ́n ní tí ẹnu bá jẹ ojú àtì agbára ọ̀nà àwọn ìbàṣẹ̀jì máa ń pòwe wọ́n believe pé tí àwọn bá ti fún àwọn star yìí ní ara wọn wọ́n á connect àwọn wọ́n á sọ fún ẹni tó níṣẹ́ pé kó lu àwọn or this and that ṣe rí àwọn tó ń gbé ní condition yẹn wọn ò tó nǹkan kan o ẹ má jẹ́ ká parọ́ tọ́ra wa jẹ àwọn tó ń tara wọn fún àwọn ọkùnrin ní location àwọn ló pọ̀ jù tó tẹ́ ẹ bá ń báṣà rán wí ẹ jẹ́ ká báṣà rán wí ọ̀rọ̀ tí ọ̀gá wa dé òdìlé sọ wàláhì kò sí nǹkan tó bàjẹ́ ń bẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ̀ tẹ́yìn ọkùnrin àwọn ẹ̀dẹ́ àṣọ lọ́tọ́ dé àṣọ lọ́sìn bẹ́ẹ̀ nípa wọn fún ara wọn gan wọn kì í ṣe bẹ́ẹ̀ mo ní ẹni máa gbogbo ọkùnrin tó ń sọ̀rọ̀ yìí o ọ̀pọ̀ wọ́n ṣe èyí tó wọ́ọ̀sì jù yẹn lọ o ká lè rò pé bóyá ẹ dáa àbẹ mọ̀rọ̀ sọ ò lè jẹ́ kí ohun tí nílò lè ṣe yẹn ó kù díẹ̀ káàtó kò yẹ kó sọ bẹ́ẹ̀ kò yẹ kó ṣe kinní kan bó náà bí mo obìnrin tọ́mọ obìnrin tiẹ̀ náà bá lọ ṣiṣẹ́ níbì kan tó bá fi lọ tó bá gbà ṣó máa dédé léwí ni ok ọmọ obìnrin nílò òdìlé tẹ̀ ń sọ tó ń fúnra rẹ̀ bá ti kó ẹni yẹn jẹ́ ńgọ́ fún bí àwọn ọkùnrin bá a ṣe ń róbìnrin tá máa admire tá máa ń kó wọn jẹ tá máa ń fọ́ fún wọn bẹ́ẹ̀ làwọn náà máa ń rọ́kùnrin tó máa ń fọ́ fún náà àìmọye obìnrin tó ń fọ́ fọ́kùnrin àìmọye ọkùnrin tó ń fọ́ fóbìnrin so tóbìnrin bá wá fọ́ fọ́kùnrin ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ ni èmi ò rí bí ẹ̀ṣẹ̀ tọkùnrin náà bá wá fọ́ fóbìnrin kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ but ìwọ̀ fún ni ìtẹ́lọ́rùn obìnrin lè fọ́ fún mi kí n má láìkì ẹ èmi lè fọ́ fóbìnrin kó má láìkì mi kó ti lẹ́ni tí ó láìkì ẹ wo yìí tí mo sọ fún yín yẹn tó ń gbé mi ní condition pé ọ̀dọ̀ mi lòun máa sùn lálẹ́ yìí o òun ò gbọdọ̀ obìnrin mi pẹ̀lú mi ò dẹ̀ kọ́nu òfẹ́ sí location yẹn náà ló ti bẹ̀rẹ̀ ó tún ní ọmọbìnrin kan tí n bá sọ náà ẹni yẹn ò lè mọ̀ but ohun tó jẹ́ kí n sá fọmọ yẹn létà tí mo gbọ́ pé ìkan nínú àwọn security guard Tinubu ń gbà yẹn òun lọmọ yẹn ń fẹ́ ohun tó jẹ́ kí n sá fọmọ yẹn nìyẹn location láti pàdé níjọ́ yẹn náà
ó kó mi jẹ wúmà kan nínú àwọn tá a jọ wà ní location àgbàlagbà ní wúmà yẹn ó wá lọ sọ fún wúmà yẹn pé òun dẹ̀ láìkì bọ̀bọ̀ yìí o owó bọ́ máa yàtọ̀ ẹlẹ́yẹlé ó láìkì ẹ̀ wúmà yẹn ló wá sọ fún mi àṣé dàrẹ́kítọ̀ náà ojú ẹ̀ wà lára ẹ̀ ok ọ̀rọ̀ yẹn fẹ́ dìjà láàrin èmi àti dàrẹ́kítọ̀ tí dàrẹ́kítọ̀ yẹn bá ń wò mí Ṣóǹdé ọmọ Àfọlábí tó bá ń wò mí á ti mọ ọmọ tí mò ń sọ báyìí ojú tiẹ̀ wà lára ọmọ yẹn ò láìkì ẹ̀ èmi lọ́mọ yẹn fọ́ fún ọmọ yẹn ò wá bẹ́ mi ó wá lọ bá wúmà yẹn ló wá bá èmi pé ǹjẹ́ o jẹ́ mọ̀ pé lágbájá lóhùn láìkì ẹ̀ mo ní ta ló ń jẹ́ bẹ́ẹ̀ mi ní dárúkọ ọmọ yẹn ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ó wá nọwọ́ ẹ̀sìn mi wọ́n ní ok ọmọ yẹn lájọ ṣiṣẹ́ ní ẹ̀ẹ̀kan mọ́ ní but it's a new phase ẹ̀ wọ́n ní ó tẹ̀lé ọ̀rẹ́ wà ní pé ọ̀rẹ́ ló tẹ̀lé wa mú ní ṣọ́ọ̀rẹ́ ló wá fún ní opportunity olóhùn àti director ti jọ sọ̀rọ̀ director dẹ̀ sọ fẹ́ mi èmi sákàn ní pé new phase ni róòlù tó yẹ kó kí ọ̀tọ̀lẹ́ni tó yẹ kó ṣiṣẹ́ yẹn but ẹni yóò ti dé actually ẹni yóò tètè dé ó wá fún ọmọ ẹ ní iṣẹ́ yẹn dó ó ṣe dáadáa èmi àti ẹ náà lájọ ṣiṣẹ́ ọkọ àtìyàwó èmi àti ẹ náà ni àṣẹ gbogbo bọ̀tà àjọ wà lórí sẹ́ẹ̀tì yẹn ó ti ń fọ́ but iṣẹ́ lèmi ṣe èmi ò wo bẹ̀ later ni woman yẹn wá ń sọ fún mi wọn á ní olóhùn kó mi jẹ yẹn kójú má rí bí gbogbo ara lóògùn ẹ mo ní ok ẹ jẹ́ ká tètè parí iṣẹ́ náà a parí iṣẹ́ èmi àtọmọ wa ń sọ̀rọ̀ bí dàrẹ́tọ̀ ṣe gbẹ̀gbẹ̀ wa kọ̀kẹ́rẹ́ báyìí ojú dàrẹ́tọ̀ ti change èmi kẹ̀dẹ̀ ni ọmọ ojú ni mí èmi ti mọ̀ mo wá ń bọmọ ẹlẹ́rìí pé kí ló wà láàrin wa àti ọ̀gbẹ́ni lónìí ó lóun fẹ́ òun pòun dẹ̀ sọ fún pé òun ò lè fẹ́ pé wọ́n níyàwó yín pọ̀ lóko òun lè fẹ́ kẹ́nìkan fi ìgò fọ́ òun lórí pé but actually for the first time gbogbo ṣe ń wọ location báyìí tóun ti rí mi lòun ti like mi mo ní but dàrẹ́tọ̀ náà like ẹ kí ló wá fẹ́ ṣe sí mo ní ṣe mọ̀ pé òun ló ní sélòkó yìí tó bá sọ wípé o ò ṣiṣẹ́ mọ́ náà nìyẹn ó lóun ò kí ẹ ti rí èmi àtọmọ yẹn abẹ̀rẹ̀ eré àníyàn day 1 day 2 day 3 ni ọ̀rọ̀ wa débẹ̀ tí mo gbọ́ wípé ìkan nínú àwọn security guard Tinubu ìgbà yẹn Tinubu sì wà ní kò tí ì di kíkíní o ó rẹ́dà pé kò bí ọdún bí lẹ́yìn ìgbà tí during the Fáṣọlá regime nígbà yẹn Fáṣọlá regime nígbà yẹn so náà nìkan nínú àwọn security Tinubu pé ọkọ ẹ̀ ni security Tinubu kójú má rí bí gbogbo ara lóògùn ẹ̀ nǹkan jẹ́ kí n yẹ fọmọ yẹn nìyẹn tá a bá ní kò ní di nǹkan ńlá tó bá lọ di nǹkan ńlá ńkọ́ kémi àti ẹ̀jọ̀ máa lọ níjọ́ kan kí yẹn lọ rìn sásìkò bí ọmọ yẹn bá pààyàn ọkọ̀ pààyàn gbé ni àpàdánù ni tí ò tiẹ̀ sẹ́ni tó tiẹ̀ máa yẹ̀ díẹ̀ wò ń gbọ́ wọn ní kọ́nà ó ní kí n gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa sọ náà nìyẹn ẹni tẹ́ máa fi sí wàhálà òun lè ń wá so kí ni point of contention ọ̀rọ̀ mi ni wípé àìmọye obìnrin ló máa ń jí fọkùnrin ló máa ń fọ́ fọkùnrin báwo ọkùnrin náà ṣe ń fọ́ fún wọn kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tí gbogbo wọn dẹ̀ wá sọ pé nǹkan tí Délé Òdílé sọ ọ̀dà Délé Òdílé ti sọ yẹn ó ti yànnà nú ẹ̀ ó lóun ò rí nǹkan tó burú bẹ́ẹ̀ kẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ tó fẹ́ pé tó máa fẹ́ lù ẹ̀ nǹkan báyìí ni mo fẹ́ kó fún mi ó dẹ̀ lè fún nìyẹn kò sí wàhálà òun ló níṣẹ́ ó ní tó bá wá fagídí mú ẹ ìyẹn ni ìjìyà wà fún this is true àìmọye obìnrin tá à ń fẹ́ ń ta náà tó yẹ pé tẹ́ ẹ bá propose wọn báyìí wọn á náà wọn gbọ́ wọn á dẹ̀ máa gbowó lọ́wọ́ ẹ ò ní rí pátá wọn ṣé wọn sí bẹ́ẹ̀ ni àṣà àtòrí ẹ̀ kù náà bọ̀ táwa náà bá wá ní condition kan táwa wá fi gbé wọn pé ọ̀nà tí mo lè bá fi mú ọmọdé ìlélẹ́yìí tó bá dẹ̀ sọ fún mi pé òun ò gbà kò sí wàhálà ń bẹ́ẹ̀
ìmí ìgọ́dẹ̀ àti pé kẹ́ ẹ tó sọ́tán òun gan determination ẹ̀ gan wá sí location yẹn determination ẹ̀ gan wá sí location yẹn ni pé gbogbo nǹkan tó bá gbà ní máa fún un wọ́n pọ̀ bẹ́ẹ̀ dáadáa tó pé wọ́n ń bọ̀ ní location ok ẹ̀rọ ìjọba sọ fún yín àìmọye ọmọ tán pè sí location tán tiẹ̀ pé kò sí nínú àwọn tí wọ́n invite sí location rárá ok ṣé gbogbo àwọn èrò tẹ́ ẹ̀ rí ń lo location yẹn ṣé gbogbo wọn náà ni wọ́n invite ni gbogbo wọn kọ́ tán bá invite èrò 50 sí location ẹ máa rí èrò 70 to 80 gbogbo àwọn 30 tó kù yẹn wọ́n invite wọn ọ̀pọ̀lọpọ̀ wọn determine wà ní pé àníṣe tí n bá fi lè rí Ọdúnládé àjẹnuṣẹ́ yìí tí n bá fi lè ok ẹ jẹ́ kí n tó wá sọ nǹkan fún yín tó bá dàbí ẹ̀ṣẹ̀ kò jẹ́ kí n ṣiṣọ́ ẹ̀ṣẹ̀ tí ọ̀gá mi Táíwò Hasan Ògògò tó bá ń gbọ́ ọ̀rọ̀ mi tó bá lè rántí ọjọ́ yẹn a wà ní ọdún Ifá ní ọjọ́ yẹn ni a fẹ́ lọ sí location Fúnkẹ́ Akíndélé fíìmù tó yàgbà yẹn ìwà ṣé ìwà níyà adé wà lórí òkè ọ̀sẹ̀ ọdún Ifá adé ń sọ̀rọ̀ èmi Ògògò ID TK wọ́n àjànà abẹ́lárin ò sí síbẹ̀ ok àwọn abẹ́lárin wà ní ìsàlẹ̀ aṣáwà lókè à ń sọ̀rọ̀ wúmà yẹn dẹ̀ ń lọ nísàlẹ̀ ó dẹ̀ gbóhùn sátì ó dẹ̀ gbójú òkè báyìí ó ní Táíwò ìwọ ò ń sá fún mi ẹgbẹ̀rún kíní kan ẹ kò lè sàmọ́ lọ́hùn lọ́wọ́ bó o fẹ́ bó o kọ̀ ó dẹ̀ ń sọ fún sátì bẹ́ẹ̀ pé bó o fẹ́ bó o kọ̀ ó máa jẹnu kìkìkìní yìí jẹjẹ mọ̀ pé sátì ò tiẹ̀ sọ̀rọ̀ sátì kan wojú èmi àti tíkì báyìí pé ṣe ẹ ti rí ògbọ́n nǹkan tó máa yẹn sánsìn ní bẹ́ẹ̀ mi fẹ́ bẹ́ẹ̀ mi kọ̀ èmi máa wá jẹnu kìíní yìí wọ́n máa yẹn dẹ̀ fọwọ́ sójú ara rẹ̀ báyìí pé bó o fẹ́ bó o kọ̀ ó sì máa jẹnu kìíní yìí ṣe ti rí ta ni ò ti mọ̀ wípé wúmà yẹn ó ń wá sátì ló ń sá fún ẹ ti rí wọ́n pọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi oníṣàlẹ̀ ṣe àdúrà yẹn ni pé ẹ ṣọ́ra ní indọ́sírì olórí burúkú àwọn obìnrin òun ló pọ̀ jù tó o bá wò pé bóyá bọ́n ṣe ń gbé súnmọ́ ẹ bẹ́ẹ̀ ni kúrò náà ṣe máa kó bo wọn wọn á gba kádàrá ẹ wọn á bà tiẹ̀ jẹ́ sátidé yí padà wọ́n dẹ̀ wọnú ọ́fíìsì lọ mi ò lè gbàgbé ọ̀rọ̀ yẹn so nígbà tẹ́ bá wá ń bú àwọn ọkùnrin kí ni káwá ti pè tàwọn obìnrin tó ń ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n pọ̀ bẹ́ẹ̀ ẹ ò tí n bá ní kí n máa sọ oríṣiríṣi fún yín wọ́n pọ̀ bẹ́ẹ̀ so ẹ má bù délé òrùlé ẹ jọ n tó sọ yẹn kò tí pọ̀ jù gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń wò mí ẹ̀yin náà ẹ fèrè ọkùnrin hàn lórí small analysis tí mo ṣe fún yín yìí mo dẹ̀ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín náà ẹ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní indọ́sírì ẹ kàn fẹ́ mọ̀ bu ẹnu àtẹ́lu délé òrùlé ni torí nǹkan tí bàbá yìí sọ èmi ò rí nǹkan tó rọ̀ǹgì bẹ́ẹ̀ lọ́kàn tèmi o ìwọ̀ fún nítẹ̀lọ́rùn tí n bá ní gbà ó gbà kò sí wàhálà bẹ́ẹ̀ ẹnu ẹ̀fẹ̀ ọkàn yín hàn lábẹ́ comment section ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV ẹ jẹ́ ká kọ́gbọ́n láti inú ọ̀rọ̀ yìí bí òjò ọgbọ́n kan àbí méjì kan lọ ẹ jẹ́ ká rí fàyọ̀ ń bẹ̀ ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lórí ọ̀rọ̀ Délé Òdùlé táwọn èèyàn ń bu ẹnu àtẹ́lù pé kò bá má ti sọ bẹ́ẹ̀ ohun tó sọ yẹn ti pọ̀ jù ṣùgbọ́n òun náà bímọ obìnrin ó bímọ obìnrin lóòótọ́ bọ̀tù nǹkan tó sọ yẹn èmi ò rí nǹkan tó burú ń bẹ̀ kò sí ibi tó ti ń kẹ́dí ìyálẹ̀ gbogbo obìnrin nílẹ̀ ní Nàìjíríà ẹ bá mi share fídíò ìkẹ́dẹ́ bá mi subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV mo tún padà bọ̀ ire o.